ẹ má mọ̀ ọmọ ìwéra Àsàmú Ewe ọmọ Yorùbá Àsàmú Ewe ọmọ tó jáde Àsàmú Ewe ọmọ tó dáńtọ́ Àsàmú Ewe ọmọ tó tó tán nípa àṣà nípa ìmọ̀ àti ṣe bàbá tó bí wọn Àsàmú Ewe Àsàmú Ewe Àsàmú Ewe. Àsàmú Ewe tún ti dé Àsàmú Ewe dà Àsàmú Ewe rèé ẹ̀yin òǹwòran wa níbi gbogbo tẹ̀ tí ń wò wá mo kí yín o mo ní wípé ẹ tún káàbọ̀ sí orí ètò Àsàmú Ewe ní ìkànnì Ahandiwura Studios ṣàlàáfíà ni mo bá yín ọdẹ ọdún bí níbi gbogbo káàkiri àgbáyé tẹ̀ tí ń wò wá mo ní ẹ dákun ẹ má jẹ́ kí àṣà wa ó parun ẹ má jẹ́ kí ìṣe wa ó parun ẹ má jẹ́ kí èdè wa nílẹ̀ Yorùbá kó parun o Ahandiwura lèmi ń jẹ́ o mo sì ń kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò Àsàmú Ewe ẹ má wá gbàgbé láti máa tẹ̀lé wa lójú òpó ìkànnì yìí tá a mọ̀ sí Ahandiwura Studios ẹ fẹ́ràn rẹ̀ gbogbo tẹ́ bá fẹ́ bá wa sọ ẹ jẹ́ kó máa wà níbi tí a ti fi sílẹ̀ láti máa fi èròǹgbà yín sí kẹ́sì rí dájú wípé ẹ tàn bọ́tìnì eléyìí tí ó mọ̀ ràn yín létí ní ìgbà gbogbo tá a bá ti ń fi ètò tuntun sí ojú òpó ìkànnì yìí Àsàmú Ewe a tún ti ṣetán lónìí o ṣáàyìn náà ti ṣetán torí pé kí ni àwa ti ṣetán ó yá Àsàmú Ewe wa ti wà ń kalẹ̀ ó sì ti ṣetán o ó lóun ti ṣetán láti nà tán bí owó pẹ̀lú wa lórí ètò lónìí Àsàmú Ewe wa tòní ṣe dáadáa ni báńkì àwọn ará lé. mo kí mo gbolé o orúkọ mi ni Sanusi Idris Olanrewaju. Àsàmú Ewe wa tòní Sanusi Idris Olanrewaju ọlá rẹ tó ń rewájú kò ní rẹ̀yìn láṣẹ Elédùmarè. àmín o. ọmọ ìpínlẹ̀ wo ni Olanrewaju? ọmọ Abẹ́òkúta. ọmọ Abẹ́òkúta bó náà ṣe ń kì í bẹ́ẹ̀ ṣé o mọ̀? Larama. ibo gangan l'Abẹ́òkúta? mi mọ̀. ṣé o mọ bẹ́ẹ̀ gangan o mọ ìjọba àbílẹ̀ yín? yes ma. o kò ṣàmọ̀pọ̀ ọmọ Abẹ́òkúta ni ọ́. bẹ́ẹ̀ni ma. ṣùgbọ́n mo sọ pé ẹ̀gbá méjì ìjẹra wọn yàn bí ò bá ní kinní kan yóò sọ bá a wà àbí bò náà ṣe mọ́ sọ ṣé o gbédè rárá o gbédè ẹ̀gbá. mo gbọ́ tìǹtìǹ. ó yá sọ díẹ̀ fún mi. bẹ́ẹ̀ sí bá a wà. kí ló ń jẹ́ bẹ́ẹ̀ èmi ò mọ èmi ò gbọ́ bẹ́ẹ̀ sí bá a wà kí ló túmọ̀ sí. mo kàn máa ń gbọ́ táwọn ará Ẹ̀gbá tó máa sọ ni. wọ́n á ní bẹ́ẹ̀ sí bá a wà ó dáa ẹ̀yin ará Ẹ̀gbá tẹ̀ ń wò wá ẹ bá wa fi sí ibi àríwísí yín kí ló túmọ̀ sí bẹ́ẹ̀ sí bá a wà ṣé mo pátọ́kùn lèmi ẹ ṣáà bá mi fi síbẹ̀ bẹ́ẹ̀ bá ṣe gbà á àwa náà àmọ́ rí kà ń bẹ̀. Olanrewaju káàbọ̀ sórí ètò Àsàmú Ewe lónìí a ní ìbéèrè 10 bá a ṣe máa ń ní nínú apẹ̀rẹ̀ yìí ìbéèrè kan tó bá mú ìṣẹ́jú kan láfún láti fi dáhùn ìbéèrè kan ẹgbẹ̀rún kan ni tó bá gba 10 ẹgbẹ̀rún 10 ni bẹ́ẹ̀ la sì tún láwọn ẹ̀bùn míì láti fún ọ lórí ètò ṣó ti ṣetán? mo ti ṣetán. ṣó dá ọ lójú? bẹ́ẹ̀ ni ma. bíi mélòó gan lo rò pé ó gbà lórí ètò? bóyá bíi 5 sí 6. ṣe bọ́mọ Yorùbá tàtà ni ọ́? bẹ́ẹ̀ ni ma. kí ló wá dé tó ní 5 sí 6 ni wàá gbà? ṣé ò gbọ́ Yorùbá dáadáa ni? mo gbọ́ Yorùbá. ó dáa inú mi ti ẹ̀dùn torí akíkanjú ọmọ ni ọ́ ó yá mú ìbéèrè àkọ́kọ́. oníjà ni òkèlè. pé nọ́mbà rẹ̀ fún mi. number 1. ìbéèrè àkọ́kọ́ ìbéèrè àkọ́kọ́ sọ wípé oúnjẹ òkèlè wo ni Yorùbá máa ń fẹ́ràn láti jẹ pẹ̀lú ewédú àti gbẹ̀gìrì? àmàlà. àmàlà o fẹ́ràn àmàlà bí? bẹ́ẹ̀ ni ma. àmàlà ewédú àti gbẹ̀gìrì àwọn tún ní nǹkan míì tá a tún máa ń pè. ọkà. a máa ń pe àmàlà náà ní ọkà ṣùgbọ́n tá a bá ti ṣe papọ̀ tán ti kọ àmàlà tán ti fi ewédú àti gbẹ̀gìrì sí bóyá ògúnfe náà fi sí àtẹ̀já ó ní orúkọ kan tá a máa ń pe gbogbo ẹ̀ papọ̀ ó ti gba ìbéèrè ṣùgbọ́n mo kàn fẹ́. àbùlà mẹ́fà mo láìkẹ́rìn ẹ̀yìn o Olanrewaju ó ti jẹ ẹgbẹ̀rún kan ìwọ ló ní ìbéèrè mú lọ́wọ́ ó yá tó bá mi mú ìbéèrè mi. number 5. ìbéèrè 5
wọ́n ní kí ló ń kọjá lójúde ọba tí kò kí ọba o àlọ́ ni. Àgbàrá. Àgbàrá Ọlánrewájú adúpẹ́ Ọlátúnrewájú ọlọ́túnbọ̀ máa rewájú sí ni o. Àmín o. Ó di ìbéèrè mélòó tó gbà? 2. Ìbéèrè 2 tó bá mi mú mi. Number 7. Ìbéèrè 7 mo fẹ́ kó máa pè ní ṣé o mọ òǹkà Yorùbá? Bẹ́ẹ̀. Ó yá kí ni number 7 ní Yorùbá? 7. Ìbéèrè 7 ó dáa báwo ni a ṣe máa ń sọ tí ọba bá kú nílẹ̀ Yorùbá? Ọba wàjà. Ọba wàjà bàbá Yorùbá la gbé wá sórí ètò lónìí nǹkan dé ó di mélòó? Ó di 3 ọba wàjà torí pé nílẹ̀ Yorùbá nígbàgbọ́ wípé ọba wa ó ti kú a máa ń gbàgbọ́ pé wọ́n fara pamọ́ síbì kan ní fún wa pé ẹ̀mí wọn ó ṣì wà pẹ̀lú wa ìdí rèé tí wọ́n fi máa ń sọ pé ọba wàjà. Kí ni wọ́n ń pè lájà gan? ṣé mo tó ń pè lájà? Rárá mọ́. Ó mọ̀ báwo ló ṣe wá mọ̀ pé ọba wàjà ni wọ́n ń sọ? Wọ́n máa ń kọ́ wa ní ilé ẹ̀kọ́ wa. Ilé ẹ̀kọ́ yín ó yẹ kó wá lè ṣàlàyé ohun tí àjà ń jẹ́. Àjà ni bíi òrùlé ilé bíi pé èèyàn fi nǹkan pamọ́ sókè. Yorùbá máa ń sọ wípé àìgbọ́fá là ń wòkè ifá kan ò sí ní párá. Òkè àjà tó bá yẹ pé tó bá lọ sóko àwọn bàbá láyé àtijọ́ wọ́n lè kó àwọn èrè oko míì wọ́n á fi pamọ́ sórí òkè bóyá wọ́n fẹ́ kó gbẹ tàbí kó ṣáà tíbi tí ààbò yóò ti wà lórí ẹ̀ òun ni wọ́n ń pè ní àjà òrùlé ilé òun ni àjà ọ̀kàrìlà. Ó yá tún mú ìbéèrè míì. Ẹ̀kẹta. Ìbéèrè 3 ó yá sọ ìtumọ̀ òwe yìí ẹni tí ó jẹ oyin inú àpáta kò ní wo ẹnu àáké. Ẹni tí ó jẹ oyin inú àpáta kò ní wo ẹnu àáké. Ó pẹ̀lẹ́ mo fẹ́ràn eré ẹ̀ yìí ẹni tí ó jẹ oyin inú àpáta ṣé o mọ tó ń jẹ àpáta? Kí ni? Mountain. Orí òkè ní mountain. Àpáta ó lè sọ lóyìnbó? Òkúta. Rárá àpáta rock. Okay. Ẹni tó fẹ́ jẹ oyin wà nínú ẹ̀ o mọ tó ń pè ní àáké? Bẹ́ẹ̀. Pẹ́ni yẹn máa ṣiṣẹ́ kárakára. Yóò ṣiṣẹ́ kárakára irú ẹni wo ni yóò ṣiṣẹ́ kárakára? Ẹni tó máa fẹ́ di olówó láyé. Ó kárí láyé tó bá tún fẹ́ ṣe kí ni? Tó máa tún fẹ́ níyì láwùjọ. Kò wá ní ṣe kí ni tó bá ní kò ní wo ẹnu àáké? Pé kò ní ṣọ̀lẹ. Pàtẹ́wọ́ fúnra ẹ̀. Ẹ̀yà alẹ́ bá ń pàtẹ́wọ́. Ó ti ní ẹ̀yin ará ilé kẹ́bọ̀n pàtẹ́wọ́ o torí wípé ṣe rí òwe yìí ó gba àròjinlẹ̀. Mo mọ̀ pé ní ọkàn ọ̀pọ̀lọpọ̀ tàbí lójú ọ̀pọ̀lọpọ̀ a lè rò wípé kò gbé kalẹ̀ bá a ṣe fẹ́ ṣùgbọ́n ṣe mọ̀ wípé ọmọdé ṣì ní ìwọ̀n ọgbọ́n orí títẹ̀ ó gbé kalẹ̀ bó ṣe yé èyí tó túmọ̀ sí wípé ẹni tí ó jẹ oyin inú àpáta kò ní wo ẹnu àáké. ṣé orí àpáta ó jẹ́ nǹkan tó le tó wá ní wípé oyin wà nù ẹ̀ oyin nǹkan tó dùn ni kò sí béèyàn ṣe fi oyin sẹ́nu tí a tú dànù torí pé ó dùn. ẹni tó bá fẹ́ jẹ́ èèyàn láyé kò ní wo ohun tí àwọn èèyàn ń sọ o kò ní wo wípé èèyàn kan lè ní àṣẹ nǹkan tó fẹ́ ṣe yìí ṣó dẹ̀ rò pé wà á mèkẹ́ ṣó dẹ̀ rò pé wà á lálùyọ níbẹ̀ kò ní wò tó bá ń lọ oríṣiríṣi ìpèníjà ló lè bá pàdé kò ní wò ibi tó ń lọ ni ó ṣe àgbájúmọ́. fún ìdí èyí ẹni tó bá mú àáké lọ́wọ́ tó ń ṣàpáta ẹnu àáké lè máa jẹ ó lè máa jẹ díẹ̀díẹ̀ kò ní wò ó yóò máa wò pé àní oyin tó wà ń bẹ̀ òun ni mo fẹ́ mú o kárí láì pàtẹ́wọ́ fúnra ẹ lẹ́ẹ̀kan sí i. Ọlánrewájú inú mi ń dùn ó sì fìdí rẹmi nínú kankan ó yá tó bá mi mú ìbéèrè mi. Ìbéèrè 6. Ìbéèrè 6 kí ni ìyàtọ̀ àlọ́ àpagbè àti àlọ́ àpamọ̀? ṣé o mọ̀ pé oríṣi àlọ́ méjìlá ní àlọ́ àpagbè àti àlọ́ àpamọ̀? Bíi pé àlọ́ àpamọ̀ yẹn bíi pé àlọ́ tíyàn ti mọ̀ tíyàn wá tún sọ fún àwọn ọmọ yẹn. Àlọ́ àpagbè ńkọ́? Mi ní. Ò mọ̀ gbìyànjú bó ṣe dún àlọ́ àpagbè
àpagbè tó máa ní ó ń ṣe àpagbè. bí pé àlọ́ tó yẹ pé ó lè kọ́yàn ní ọgbọ́n. Gbogbo àlọ́ náà kọ́yàn lọ́gbọ́n ni. Àpagbè. O tí ì gba àpamọ́ náà. O tí ì gba ti àpamọ́ náà. Gbìyànjú sí i. Rò dáadáa. Ṣé wọ́n ti kọ́ yín lálọ́ nílé ẹ̀kọ́? Wọn ò tí ì kọ́ yín. O sì tí ì gbọ́ bí wọ́n ti ń pa àlọ́ rí. mo ti gbọ́ bẹ́ẹ̀ yẹn. Irú àlọ́ oríṣi mélòó náà wá ń pa fún yín? bí àwọn sítórí ìjàpá. Ọjọ́ ti lọ. Bí àwọn ìtàn ìjàpá. A lè pe ìtàn ìjàpá ní àlọ́ àpagbè. Èmi mú ni o ṣe. A lè pe ìtàn ìjàpá ní àlọ́ àpagbè torí pé orin wà ń bẹ̀. A lè ní ta ló ń fi ìyá alákàrà ṣeré. O mọ̀. ìyá alákàrà. Ó ń ta sánsán sí mi nímú. ìyá alákàrà. Ó ta dòdò sí mi lẹ́nu. Ìyá alákàrà. Ṣé o rí pé bí mo ṣe ń kọ́ ò ń gbé eyín ní àlọ́ àpagbè. Tá bá sọ wípé àlọ́ àpamọ̀, àlọ́ tó jẹ́ pé tá a bá ti pa á béèrè béèrè. Ṣó o mọ̀? Ta ló mọ̀ o? Kinní kan báyìí ṣe kinní kan báyìí o. Ta ló mọ̀ o? Ẹ náwó èmi mọ̀ o. Ó yá sọ. Ṣó mọ̀ pé àlọ́ àpamọ̀ ni? Ó dàbí ìbéèrè sí ìdáhùn. Ó kárí láé. Ó yá jẹ́ ká tún tẹ̀síwájú. Bá mi mú ìbéèrè míì. ìbéèrè kẹsàn-án. Ìbéèrè kẹsàn-án. Wọ́n ní yàtọ̀ sí ẹ káàárọ̀, báwo ni a ṣe máa ń kíra wa lóòrọ̀ nílẹ̀ Yorùbá? Yàtọ̀ sí ẹ káàárọ̀ o. Ṣé o ti lọ sọ́dọ̀ àwọn girama rí? Màmá. káàárọ̀ jìrì. O ti fi káàárọ̀ sílẹ̀. ẹ kú ojúmọ́. ẹ kú ojúmọ́. A kú ojúmọ́ o. Tún fún mi ní mi. Ẹ kú ojúmọ́ o. Tún ronú. ẹ kú ojúmọ́ nìkan náà mọ̀. Ẹ kú ojúmọ́ nìkan ló mọ̀. Ó dá ẹ lójú. bẹ́ẹ̀ni. Ó gbà náà torí mi ò sọ pé bóyá kò sọ méjì tàbí mẹ́ta. Mo kàn ní kó fún mi lápẹẹrẹ kan sí ni ẹ kú ojúmọ́. Ìgbà mi a lè sọ pé àjíire bí o. Ṣé o mọ̀ pé èèyàn ṣẹ̀ṣẹ̀ jí ni àjíire bí o tó túmọ̀ sí pé ṣé dáadáa la jí? Ìbéèrè ni ṣé dáadáa la jí? Kí ni wàá wá fi dáhùn? dáadáa mo jí. Dáadáa la jí o tàbí àdúpẹ́ o. Ó kárìíra ó tún ti gbà yín náà tún pàtẹ́wọ́ fúnra ẹ̀. Ó ti gba ìbéèrè 5 nínú 6 àbí bẹ́ẹ̀ kọ́? bẹ́ẹ̀ni. Ó yá bá mi mú ìbéèrè mi. ìbéèrè kẹjọ. Ìbéèrè kẹjọ ó ní pé yàtọ̀ sí ẹ̀gẹ́ kí ni Yorùbá máa ń pe cassava? Yàtọ̀ sí ẹ̀gẹ́. pákí. Pákí. Kí tí lorúkọ mi ta ti máa ń pè? Nǹkan tá à ń fi ń ṣe ni fùfú. Yàtọ̀ sí fùfú kí la tún fi ń ṣe? gàrí. Gàrí. A tún máa ń pè ní gbàgùdá. Mo mọ̀ pé ohun tí ó pọ̀ jù táwọn èèyàn máa ń pè náà ni pákí tàbí ẹ̀gẹ́. Ó gbà pàtẹ́wọ́ fúnra ẹ̀. Ó ti di mélòó tó gbà wá? ó ti di 6. Ẹyọ kan ló máa wà lọ́dọ̀ tèmi. Ó ti dá. Ó yá bá mi mú ìbéèrè mi. nọ́mbà 4. Ìbéèrè kelónù? kẹrin. Ìbéèrè kẹrin. Kí ni Yorùbá máa ń pè ní ọ̀wẹ́? Ọ̀wẹ́. Ojú lọ̀rọ̀ wà ó máa wojú mi. Ọ̀wẹ́. Ọ̀rọ̀ kọ́. Ẹnu náà ni ẹnu ló ń lọ kò ṣe pé ó ń jáde látẹnu. ọ̀gẹ̀dẹ̀. Rárá. Ọ̀wẹ́. àmàlà. Ọ̀wẹ́. Ọ̀gẹ̀dẹ̀ kọ́. Ọ̀wẹ́. ọ̀gẹ̀dẹ̀. Ọ̀wẹ́.
ojú lọ̀rọ̀ wà Ọlánrewájú. Oúnjẹ. Oúnjẹ ni àwọn oúnjẹ náà là ń lò fún ṣùgbọ́n kí ni nǹkan náà. Àmàlà. Ọlánrewájú kò ní rẹ̀yìn o Ọlánrewájú. Máa mú béèrè mi èmi mo lè òkèlè. Òkèlè ó ní wọ́n pè ní ọ̀wẹ́ pẹ̀lẹ́. Ó yá tún bá mi mú béèrè mi. Ìbéèrè kèlónù. Kejì. Ìbéèrè kejì wọ́n ní parí òwe yìí ọmọdé gbọ́n àgbà gbọ́n. Parí ẹ̀. Ọmọdé gbọ́n àgbà gbọ́n. Ọmọdé gbọ́n àgbà gbọ́n. Kò sí dáhùn bí tó ń wò wọ́n ojú mi ní dáhùn wá. Ọmọdé gbọ́n àgbà gbọ́n. Àgbàlagbà gbọ́n. Òun náà ni òun náà làgbà gbọ́n. Ọmọdé gbọ́n àgbà gbọ́n. Láfín lálẹ́ fẹ́. Láfín lálẹ́ fẹ́. Láfín lálẹ́ fẹ́. Láfín lálẹ́. Ó pàwọ́ náà lẹ́rìn. Ó gbá ó yá tún ro nǹkan mi. Ọmọdé gbọ́n àgbà gbọ́n. Láfín lálẹ́ fẹ́. Ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dálẹ̀ Ifẹ̀. Ilẹ̀ Ifẹ̀ jẹ́ orírun ìran Yorùbá àtọmọdé àtàgbà náà pawọ́pọ̀ tí wọ́n dá sílẹ̀. Ó yá ìbéèrè tó gbẹ̀yìn lábala yìí. Ìbéèrè kẹwàá. Ìbéèrè kẹwàá ó yá fi àmì sórí ọ̀rọ̀ yìí ọ̀fín tó tó. Ṣé o mọ àmì? Ó mọ àmì. Lánre má já mi kulẹ̀ o. Ọ̀fín tó tó. Ọ̀fín tó tó. Mímí. Farabalẹ̀. Dòdò mi. Dòdò mi rè. Ọ̀fín tó tó. Rèmí dòdò. Ìwọ náà wò ṣó ń lọ pẹ̀lú nǹkan tí mò ń pè o. Ọ̀fín tó tó. Dòmí rèwè. Ọ̀fín tó tó. Mímí. Èmi ni kò bá wù. Ọ̀fín tó tó. Ó gbà. Ọ̀fín tó tó. Dòmí mí mí. Dòmí mí mí. Ọ̀fín tó tó. Èyí ni pé wàá lọ gbìyànjú láti kọ́ àmì sí dáadáa. Ṣó ti yé ọ? Torí pé àmì la fi máa ń mọ ìyàtọ̀ ọ̀rọ̀. Ṣé o mọ̀ pé nílẹ̀ Yorùbá àwọn nǹkan míì wà tó jẹ́ pé bá a ṣe ń kọ sílẹ̀ ó jọra wọn. Òjò òjò òjò. Ṣé o mọ̀ pé tá a bá kọ nǹkan kan náà ni. Ṣùgbọ́n àmì la fi dá wọn mọ̀ yàtọ̀ wípé òjò òun ni dòmí. Òjò dòdò. Òjò rere. Ṣé o rí pé a ti dá wọn mọ̀ lọ́tọ̀ọ̀tọ̀? Ó kárí láì. A ti gúnlẹ̀ ní abala yìí. Ṣé o wá rí bẹ̀m̀bẹ̀ yìí? Ṣé o mọ tó ń fi bẹ̀m̀bẹ̀ ṣe? Ṣé o gbọ́ bẹ̀m̀bẹ̀ rí? O rí rí? O rí kíní rí? Bẹ́ẹ̀ni. O rí rí? Ṣùgbọ́n ṣé o fẹ́ràn ẹ̀? A máa ń kó nǹkan sí láyé àtijọ́ bí aṣọ ẹ̀ṣọ́ àwọn ìyá àgbà wọ́n máa ń kó sí wọ́n wá gbé sókè wọ́n máa ń tọ́jú àwọn nǹkan sínú ẹ̀ ní eléyìí tí à ń lò lóde òní tá à ń pè ní box. Ṣé ò ń gbọ́ mi? Tá à ń pè ní box travelling box nǹkan kan bẹ́ẹ̀ tí wàá rí o láyé ìjọ. Àwọn ẹ̀bùn kan wà nínú ẹ̀ tó jẹ́ àwọn ẹ̀bùn iyebíye. Wàá wá mú bébà kan níbí wàá wá ka nǹkan tó wà nínú ẹ̀. Èyí ni pé ẹ̀bùn tó mú nínú bí inú ó yá bá mi mú.
apẹ̀rẹ̀. apẹ̀rẹ̀ kí ni mo pè é apẹ̀rẹ̀. apẹ̀rẹ̀ ṣé o dá pẹ̀rẹ̀ mọ̀ ó ṣàpẹ̀rẹ̀ tán rù lọ sóko ṣùgbọ́n apẹ̀rẹ̀ náà ni ó yá bá mi mú apẹ̀rẹ̀ ṣé o fẹ́ràn rẹ̀ bẹ́ẹ̀ni kí ni wọ́n fi ń ṣe. wọ́n máa ń kó bí àwọn nǹkan sínú nǹkan ayé àtijọ́. ṣé nǹkan ayé àtijọ́ nìkan la lè kó sínú ẹ̀. a lè kí nǹkan òde náà síbẹ̀. bíi kí ni. bíi àwọn pẹ́ńsù. kí ni ẹ̀bùn títí ẹni báyìí ìwọ ló ní o kí ni ìwà kó sínú ẹ̀ tó bá délé. màá máa fi àwọn nǹkan iléèwé mi sí. sínú ẹ̀ ó kárí sórí wípé ó rẹwà ó wuyì èyí ò ní pé láti fi ṣàfihàn ara iṣẹ́ ọwọ́ tí a máa ń ṣe nílẹ̀ Yorùbá ara iṣẹ́ ọwọ́ wa ni pé a máa ń hun apẹ̀rẹ̀ wọ́n tún máa ń pè ní àgbọ̀n a ní nílà rẹ̀ wọ́n máa fi ń kó èrè oko bíi iṣu ẹ̀gẹ́ àwọn kan tí tá bá ń rí èrè rẹ̀ nínú oko ó pa ẹ́ lẹ́rìn ó dáa bákan náà ni a ní ìwé ẹ̀rí fún ọ lórí ètò Sanusi Olanrewaju ìwọ ló ní ìwé ẹ̀rí wípé o kópa lórí ètò Asamu Ewe náà lélẹ́yìn iléeṣẹ́ yín ní jóná o. àmì àṣẹ a sì tún ní ẹ̀bùn mi o torí a mọ̀ wípé akẹ́kọ̀ọ́ ni ọ́ mú dání kó wá gba ilé náà a mọ̀ pé akẹ́kọ̀ọ́ ni ọ́ tí yóò mọ̀ jẹ́ kó o tẹ̀síwájú nípa ètò ẹ̀kọ́ rẹ̀ kó máa sọ fún àwọn akẹgbẹ́ rẹ̀ wípé èdè Yorùbá ó ṣe pàtàkì kó sì sọ fún wọn pé ó kópa lórí ètò tá a mọ̀ sí Asamu Ewe ó yá wá bá wa dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ṣe ètò yìí àtàwọn tó ń fún ẹlẹ́bùn kó wá tún bá wa gba àwọn ẹgbẹ́ náà níyànjú nípa èdè Yorùbá. ẹ ṣé o iléeṣẹ́ yín kò ní jóná o. àṣẹ. ọwọ́ yín máa ròkè. àṣẹ. ibi tẹ́ tí mo kò ní tán. àṣẹ. ó yá gba àwọn akẹgbẹ́ rẹ àtàwọn òbí níyànjú nípa èdè Yorùbá. èdè Yorùbá ó jẹ́ èdè àwọn bàbá wa. ó yẹ ká sì máa sọ ṣùgbọ́n àwọn ọmọ èdè ìsinyìí wọn ò mọ̀ ju kọ́ máa sọ èbò tí ò bá tara yé mu kọ́ máa sọ kínní wọ́n yẹ kọ́ dẹ̀ sì máa sọ Yorùbá ṣùgbọ́n àwọn skul míì náà wọn ò kọ́ wọn ní Yorùbá. ó kárí láì ibi tí ó ti parí ti tẹ̀hún lèmi ò ti mú ẹ dákun ẹ̀yin ilé ẹ̀kọ́. ẹdùn madam ṣé mo lè mú àwọn ọmọ skul mi náà wá. ó lè mú wọn wá káwọn náà wá kópa lórí ètò àbí. bẹ́ẹ̀ ni. níjọ́ wo. a sọ̀rọ̀ lẹ́yìn ètò gbogbo àwọn ọmọ tí wọ́n náà ni a máa ń rọ̀ pé kán kópa lórí ètò yìí ó ṣeun gan ẹ̀yin ará ilé ẹ̀yin ilé ẹ̀kọ́ tẹ́ ẹ̀kọ́ àwọn ọmọ lédè Yorùbá ẹ dákun ó ṣe pàtàkì eléyìí náà láti fi ké sí àwọn ìjọba wa náà torí òfin tó bá wà ńlẹ̀ wọ́n ní ìlú tí ò sófin lẹ̀ṣẹ̀ ò sí ń bẹ̀ o ìlú tófin bá ti wà tán bá ti kàn ń pa wípé nǹkan báyìí ní kẹ́ mọ̀ kọ́ àwọn ọmọ nílé ẹ̀kọ́ ó di dandan wọ́n á ṣe. wọ́n yẹ kó máa láyé wọ́n tó pé bí nísìnyí àwọn Yíbò wọn gbọ́ èdè tiwa àwọn náà dẹ̀ gbọ́ èdè tiwọn wọ́n yẹ ká dẹ̀ máa là yẹra wa ṣùgbọ́n èbó ló tún wá mú ká tún wá gbọ́ èdè ara wa yégéyégé. bẹ́ẹ̀ ni ó ti yé mi ohun tó ń sọ ni pé ṣẹ̀wọ̀n lórílẹ̀‐èdè Nàìjíríà lóòótọ́ èdè kan náà ló so wá pọ̀ tó jẹ́ èdè Gẹ̀ẹ́sì ṣùgbọ́n èdè abínibí tiwa ó ṣe pàtàkì tó ẹ ṣeun lórí ètò Asamu Ewe lónìí ó ti rókè náà nù wò á tún máa pàdé lọ́jọ́ míì Ahọ́ndìwúrà ló kọ ti tèmi ẹ má gbàgbé láti máa tẹ̀lé wa lójú òpó ìkànnì Ahọ́ndìwúrà Studios kẹ́sì má gbàgbé o ẹ̀yin tẹ́lẹ̀dùmarè ṣẹ́gi ọ̀la fún láwùjọ ẹ jẹ́ ká jọ dòwò pọ̀ nípa ti ṣíṣe onígbọ̀wọ́ bóyá nípa ti ẹ̀bùn ni tàbí nípa ti owó ṣe mọ̀ wípé kò sí ní tá à ń ṣe tí ò la níná owó lọ ń bẹ̀ Elédùmarè yóò máa gbé gbogbo wa lọ́wọ́ sókè ó tún dìgbà kan náà ire o.